Elédùmarè ẹlẹ́rìí ọba gbọ́tọ̀wọlẹ̀ oníwòwò aláwòrán ọba tí wọ́n gbọ́tọ̀wọlẹ̀ tí wọ́n kú fífi ìjọba ọkọ̀ ọlọ́rọ̀ bá mi ọ̀rọ̀ fún tòní ọlọ́run ìmọ̀ ọlọ́run ìkẹba gbọ́dọ̀ tẹ́sọ̀rọ̀ ìyanu kò tóbi díjẹ́ ẹgbẹ́ ọ̀gá àgbà adájọ́ bá sàtọ̀rọ̀ wọ́n yẹ̀ bí wọ́n bá sọnù dandan nẹ̀ka wa wọ́n rí àti ń sọ fún yín rẹ̀ tí ń gbọ́ rẹ̀ tí ń mọ̀ tá a tún sọ fún yín káàkiri pé tọ́wá di òní pé àwa àti bàbá olóríire ẹni tí ọlọ́ọ̀bà mi pè ẹni tí ọlọ́ọ̀bà mi yàn pé a mọ̀ wá sí ìkànnì ní ilé ìkànnì kárí ayé rédíò TV káyèsí bá ń kí gbogbo àwọn èèyàn tí wọ́n ń wò wá gbọ́ wa lásìkò yìí tẹ̀sí bá ń dárúkọ yín. a kí gbogbo ẹ̀yin èèyàn wa èmi ni ọba Ọlátúndé Fàlàbí Láńbẹlóyè kẹta akire ti ilẹ̀ Ìkirè. a dúpẹ́ fún pé Ọlọ́run dá wa sí títí di ọjọ́ òní. bàbá bá a bá bí mi àyè tó wí ni káfí ẹ̀ka ni bàbá wa oríṣiríṣi ìwé ti jáde lọ́lọ́kan ọ̀jọ̀ kan tó ti sọ nípa bàbá wa bí wọ́n ṣe lè gbé sí ayé wọn láti ìgbà tó ti bẹ̀rẹ̀ débi tí Ọlọ́run Elédùmarè tó mú wọn dé. bàbá o ní àárín 30 ọdún sásìkò yìí ọmọ tó wà bí ọmọ kan wá. àyè Ọlọ́run lógo torí pé ọ̀pọ̀lọpọ̀ òjò ló rọ̀ tílẹ̀ ti fi mọ̀. ó bá tiẹ̀ ṣe pé lórí pé ó dá wa sí àmọ́ pẹ́ wá lórí gbogbogbò tí yóò jà tí yóò gbé wa lọ àmọ́ pẹ́ wá lórí ìtẹ̀síwájú lórí ìlú Ìkirè àmọ́ pẹ́ wá lórí gbogbo àwọn ọmọ ìlú Ìkirè tọ́lọ́run gbéga ní àkókò yìí láti gbà tá a ti dé orí àlééfà gbogbo àwọn tí Ọlọ́run ṣoríire fún àjùmọ̀ ọpẹ́ wá fún Ọlọ́run Elédùmarè. mo wọ́n kẹ́ bá ṣe àgbéyẹ̀wò àsìkò ìgbà tí ẹ̀yìn dé bí àbáyé báyìí ẹgbẹ́ ọdún 1983 ni bí àwọn afọbajẹ́ ṣe àtàwọn tán jẹmọ́ ìbò tìjọba bí wọ́n ṣe fi ẹ̀yìn sí ipò ọlá yìí àti bí àwọn èèyàn ṣe ń jọba lásìkò yìí ṣe lè ṣe ìgbéléwọ̀n méjèèjì bóyá ló ṣe rí síra wọn. bó tilẹ̀ jẹ́ wípé lórí tiwa orí ọ̀rọ̀ ilé ẹjọ́ ti bẹ̀rẹ̀ àwọn tí wọ́n jẹ́ ṣáájú àwọn òròfin ilé ẹjọ́ dá sí ọ̀rọ̀ wọn àwọn afọbajẹ ni wọ́n ṣètò wọn afọbajẹ fọwọ́ sí ìwé wa ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn èèyàn ní àwọn òní gbà àfi kí adélé ẹjọ́ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ilé ẹjọ́ ó dá wa láre nítorí pé òtítọ́ jọba mi ò mọ adájọ́ kankan rí nígbà tí adélé ẹjọ́ tí àwọn òjò wọn ní lágbájá lọ́wọ́ lórí àlùfà nígbà kúrò bẹ́ẹ̀ ká lọ bọ́ bẹ̀ ẹ̀yìn báyìí ló bọ́ bẹ̀ nígbà tó yẹ kúrò ká lọ bọ́ bẹ̀ lọ bọ́ bẹ̀ ká nígbà tó gbé bẹ̀ alọ́wọ́ kàn fúnra wọn náà ni wọ́n ń ṣèdájọ́ pé Àlàbí lọ́kàn so bí ó sì ṣẹlẹ̀ ní ọ̀mádàm bí ó ti adájọ́ yẹn ó sì sọ́jọ́ yìí pé ẹjọ́ tó wọ́n dá yìí òfin á gbé lọ sí ẹ̀mí ìlúra kò sí ẹnìkan tó lè mú torí pé wọn ò ṣègbè lẹ́yìn ẹnìkan ó sì rí ìlú. bàbá wa Ọlọ́run jẹ́ pẹ́ fún wa ọ̀pọ̀ a máa pé ló jẹ́ pé ẹ̀yin jẹ́ bàbá tí ó fẹ́ràn gbogbo òní ọ̀pọ̀ a pé bàbá wa Kábíyèsí Akirè tìlú Ìkirè ọba olóríire ni wọ́n o ọba onínúure ni wọ́n o àmọ́ sẹ́ẹ̀rí tá a bá ń sọ̀rọ̀ nípa tẹ́lẹ̀sì bẹ́ẹ̀ ibì kan ni wọ́n fi sí tẹ́lẹ̀ fi pé ọ̀hún wípé gbogbo òní òní bàbá wà fún kí ni ẹ fẹ́ bá wa sọ lórí ìlú pé bàbá ilé wa bẹ̀rẹ̀ nǹkan kankan là kọ́kọ́ bàbá ẹ bá sọ̀rọ̀ lórí ẹ̀. àṣìṣe ni káwọn èèyàn sọ pé ọba ò lẹ́sìn ọba lẹ́sìn Dáfídì ọmọ àyìn Ọlọ́run Solomon náà ó gbóṣùbà fọ́lọ́run nígbà tó bẹ̀rẹ̀ sí ṣe tí ò tọ́ tó ń gbóríṣà lárugẹ òun lọ́dọ̀ ń bínú sí torí pé àwọn ìyàwó tó fẹ́ rẹpẹtẹ sọ̀rọ̀ pé Solomon ní ìyàwó 500 àlè 100 wọ́n ní àwọn ìyàwó ìyẹn ní a gbé ìṣà bàbá wọn tí wọ́n gbé láti wọn wá tí wọ́n wá ń kọ́lé oríṣiríṣi fún òrìṣà ọmọ Ọlọ́run fi bínú sí Solomoni
ìgbàgbọ́ wa ni wípé ọlọ́run ló yẹ ká máa sìn kì í ṣe ẹnìkan tẹ̀ ti sọ wípé àwọn tá à ń pè lóríṣà àwọn tọ́lọ̀ ń dá lóṣù Ṣàngó èèyàn bí wá ní Ṣàngó àbí ọba lò náà àbí kí tó yẹ ká wá máa forí balẹ̀ fún so àṣàyàn ẹ̀dá ni àṣàyàn làwa náà tó lọ́n tún àwáyàn pé ká jọba so kí ló wá dé tá a fi máa forí balẹ̀ fún àfaramọ́ àṣàlẹ̀ Yorùbá bá a ṣe ń gbéyàwó bá a ṣe ń jó bá a ṣe ń kọrin bá a ṣe gbogbo àwọn àṣà tí ó dá ilé àṣà ló wà níbẹ̀ yìí àti ẹnikẹ́ni lọ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà àpòkẹ́lẹ́sìn ọ̀mọ́sẹ̀ sí ẹ̀ ìjọba òfin Nàìjíríà gba ẹ̀sìn láàyè oríṣiríṣi ẹ̀sìn bàbá àgbókúta kalẹ̀ kó pé ní Ọlọ́run rẹ òfin Nàìjíríà gbà láàyè tó àdí ẹnikẹ́ni lọ́wọ́ pé kọ́ má ṣe tiẹ̀ ẹnikẹ́ni sì ń dí àwa náà lọ́wọ́ nítorí pé fundamental human rights bẹ́ẹ̀ ṣe é pè àwa náà a gbọ́dọ̀ ní gẹ́gẹ́ bí ọba. ẹ̀sùn kábíyèsí ẹ̀kún ọ̀pọ̀lọpọ̀ ọmọ dà papọ̀ ọba àlú ẹni bàbá àjọba nítorí pé ọba bá lórí ohun gbogbo ọ̀pọ̀ wa máa ń dà papọ̀ wa ní kò síbi tí àìtí dáná alẹ́ ọbẹ̀ ló dòjúra wọn lọ wọn kẹ́ nínú bá ń dàrú tọ́wọ́ kan dàgbárú tó ń dàwóoru orí adé ọ̀sẹ̀ kankan sí ni yóò wí kankan ní wọ́n ṣe lè da gbádárú wọ́n ṣe lè da gbárú wọ́n ṣe lè da òru kábíyèsí o ẹgbẹ́ ká mọ tó yẹ kó jẹ́ ojúṣe ọba aládé lórí ìlú tàbí ìletò tí Ọlọ́run bá pè sí. lóòótọ́ ọba ó ní àṣẹ láti sọ wípé ìlú òun ọ̀fẹ́ òun ọ̀gbàgbà ń bẹ̀ ṣùgbọ́n àwọn iṣẹ́ àwọn agbófinró ni ìgbófinró náà torí pé àga alẹ̀ kí àpòpọ̀ mọ́ àwọn ọmọ tí ń dàdúgbò yìí tí wọ́n bá ti gbóyún lọ bá wọn àwọn àgbọ̀kan òun á fi wọ́n lẹ̀ so kí ló tó wá kù kí ló bá wá fẹ́ ṣe sọ́bọ̀ ọ̀lọ́ ọmọ rẹ̀ yọ ọmọ lọ mọ́yàn títí tí ó kù wà lọ. àbí inú ọmọ tí wọ́n wá sínú ààfin tí wọ́n wá ń jó ààfin náà ṣé ọba ni ó kojú wọn. pé tí mo mọ̀ wípé tó bá ṣe pé ọba wà gbé lọ́jọ́ tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ ètè wọn ni láti pa ọba. kò sì sí nígbà Ọlọ́run sì fẹ̀mí ọba lé wọn lọ́wọ́ ṣé ń kálukú ìmọ̀ lọ́nlẹ̀ àfi tí ajé náà láti wà lẹ́nu ẹ̀ látọ̀dún mẹ́ẹ̀ẹ́dógún kó tó di pé àwọn Ọlọ́run gbé àwọn èèyàn dìde tí wọ́n wá ràn lọ́wọ́ láti. kábíyèsí o ẹ jẹ́ kí a lọ síbí yìí wọ́n ní láti bí ọgbọ̀n ọdún tí ọba wa kábíyèsí ọba ọ̀mọ̀wé ọba Ọlátúndé Fàràbí ọlámbẹ̀lẹ̀ ìkẹta kiri ní ìkiri láti gba àtàntí dé ọba ńlá ni ọba ọyẹ kí etí kábíyèsí bá ń jáde báyìí ká gbé mọ́tò wájú báyìí kí àwọn kéréje ká máa tẹ̀lé wọn lẹ́yìn ká máa kún orí adé ọ̀pọ̀ lẹ́yìn wọn wọ́n ní nílé ládùúgbò sádùúgbò kan náà gbadé wọ́n ní kábíyèsí bàbá wa kábíyèsí akérètì ní ìkiri àwọn àbálẹ̀ rárá o kò lè rí bẹ́ẹ̀ o bàbá mo fẹ́ kẹ́ ẹ̀ tàn mọ́lẹ̀ sí àárín o tó lè gbé àwọn èèyàn tó yẹ pé ọ̀tọ̀ ní bọ́ sí ń rò ọ̀tọ̀ ní bọ́ sí ń sọ wọn ní kábíyèsí ọ̀nà fẹ́ dá àwọn míì lágbé ìgbà tó ní nǹkan kan bẹ́ẹ̀ ni ó fẹ́ kẹ́ ẹ̀ bá tàn mọ́lẹ̀ sí. lóṣogbo ọba mélòó ló wà lọ́dẹ ńkọ́ bóò ló ti kiri ṣe wá yàtọ̀. bá a bá fẹ́ lè dé tí n bá wọ́n sọ pé èèyàn lápòmù olùkọ́ ẹ̀jẹ̀ káwá à ń lọ òde ṣé wọ́n sọ pé àwọn òun àbí ṣèbára kan náà jẹnu wá ilé wọlé àpapọ̀ àjọ wà ń bẹ̀rẹ̀ so ibi bí àwọn ṣe tóbi tó ọba mélòó ló wà ń bẹ̀ ẹni tọ́gbọ́n olùdán tán mo sì rí ìròyìn kì í sọba ní ìjà Ọlọ́run ló máa jà fọba àwọn tí wọ́n sọ pé orí adé kó gbé àwọn wọ́n máa ti ń wí. wọ́n kàn jẹ́ pé ayé ìsìn nígbà tí wọ́n ti di ká máa di oògùn mọ́ra ká máa ṣe gbẹ́rẹ́ ká máa tẹ̀ wọ́n rò wípé Ọlọ́run ti gbà Ọlọ́run ò gbàgbé wa o Ọlọ́run mọ̀ tí ń ṣe
tó bá ti fi yàn sípò á tì lẹ́yìn àfi tó ń tàn ọba dúró déédéé pẹ̀lú Ọlọ́run. wọ́n ní àwọn Bíbélì ní àwọn tó bá mọ Ọlọ́run wọn ó ṣe ńlá, wọn á lágbára, wọn ó sì ṣe ńlá. They will be strong and they will do exploits. ẹ̀yin gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ jáde yunifásitì Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ní Ilé Ifẹ̀ tẹ́lẹ̀ tó kọ́ nípa ẹ̀kọ́ ìpògùn òyìnbó, kí ni àjọṣepọ̀ yín pẹ̀lú iléèwé Ọbáfẹ́mi Awólọ́wọ̀ yunifásitì tí di àsìkò yìí, àti pé lásìkò yìí apògùn òyìnbó ni ẹ tó jẹ́ ọmọ ẹgbẹ́ apògùn òyìnbó tí ẹ̀dẹ̀ ti ṣe gudugudu 2 àti ẹ̀wà 6 lórílẹ̀-èdè Nàìjíríà àti àgbáńlá ayé. Ẹ̀wọ̀n ìbí ìlòkulò ògùn olóró ṣogbó ọ̀pọ̀ lásìkò yìí, ojú kí lẹ fi wò ó, ipa kí ni ẹ̀yin ń sà lórí ẹ̀? Ẹgbẹ́ àwọn apògùn wọ́n ń ṣe gudugudu ní ìgbà àyà lórí ẹ̀, ṣùgbọ́n ẹ̀yìn awí fún ọ̀gbàjẹ́ ọgbọ́n. Ìlòkulò ògùn olóró ọ̀sẹ̀sẹ̀ bẹ̀rẹ̀, ó ti wà tipẹ́tipẹ́, pàápàá jùlọ oògùn èyí tí ó jẹ́ ìtàǹdí láti inú igbó. Marijuana ni àwọn tó ń gbé, àwọn tó ń tà, àwọn tó ń mú, àrùn wa ni wọ́n ń gbé. Kí lè fẹ́ ṣe sí? Àwọn nǹkan kan wà nínú ilé mi tó jẹ́ pé ó wúlò fún ọmọ ẹ̀dá tó lè mú kí kárí ìwòsàn, ṣùgbọ́n gbogbo rẹ̀ pàtàkì tó wà ní ẹ̀ ń tó bá ti ń mú orí dídà kò sí tí ò lè ṣẹlẹ̀ sílé ẹni bẹ́ẹ̀. So oògùn akọ́kọ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ láti oògùn tí dókítà bá ti kọ fẹ́ níbodì ọ̀yẹ́ kó lò. Tí o bá ṣàìsàn lọ sọ́sítútù kí dókítà yẹ̀ ọ́ wò kán á dẹ̀ kọ oògùn fún un. Oògùn tí wọn bá ti kọ fún ìrìnàjò tó bá ti bẹ̀rẹ̀ sí ìlú tó bá di bára fún ìpínlẹ̀ bá yá díẹ̀ mìíràn mọ́ èyí tí wàhálà ti bẹ̀rẹ̀ ni. Wàhálà àgbáyé ni o kì í ṣe ti Nàìjíríà nìkan ní ọ̀rọ̀ oògùn olóró. Ẹran tí wọ́n ń gbé káàkiri ti ń ta, gbogbo ọgbọ́n ló ń ta láti gbé káàkiri orílẹ̀-èdè. Ẹ fi wọn kú ẹ̀yìn kábíyèsí, ayẹyẹ ọgbọ̀n ọdún tí Ọlọ́run Ẹlẹ́dùmarè ti pé kẹ́ ẹ jókòó sí àpèrè àwọn baba ńlá yín káàdì sílàdúrà yìí pé kò ní gbóná mọ́ yín o, ọgbọ̀n ọdún tí ẹ sì fẹ́ ṣe yìí Ọlọ́run ó pè ní ọdún kan ẹ pẹ́ bí wọ́n fẹ́ ṣe pẹ́ ẹ dàgbàdàgbà bí àárọ̀ òwúrọ̀ Ọlọ́run Ẹlẹ́dùmarè yóò jẹ́ kẹ́ ẹ pẹ́ ní ààyè yìí. Àtúwárí káàkiri ìlú ń wó gbogbo ìlú ń lò àti níbi kálukú oríṣiríṣi bánà káàkiri wípé ọgbọ̀n ọdún yìí yóò mọ̀ wáyé yóò mọ̀ ọdún. Kí ni tí ayẹyẹ ọgbọ̀n ọdún tí bàbá wa Akérètì ní Èkìtì dórí àtàwọ́lá wọn kí ni ayẹyẹ yìí fẹ́ kó ní gan? A fẹ́ fi fòkú fọlọ́run ni Ọlọ́run gba gbogbo ògo, torí pé tí ò bá ṣe ti Ọlọ́run ni kí làbá máa wí ní ìsinsìnyí. Gbogbo làákà nínú ọ̀pọ̀ nínú wàhálà nínú ìdààmú ṣùgbọ́n gbogbo rẹ̀ Ọlọ́run kò wà ní. Ó yẹ ká dúpẹ́, wà á dúpẹ́ fọlọ́run Ọlọ́run ó dábìrà. Àfẹ̀ntí ọ̀gá sọ́nà kiri ní ìlú náà Ọlọ́run dábìrà. Ó ṣiṣẹ́ àrà, ó ṣiṣẹ́ ìyanu. Torí náà ó yẹ ká fòkú fún. A ti ṣe àkókò ìrìn wákàtí 30 nínú àfihàn láti fi dúpẹ́ ètò ti ṣe àtọ́dúpẹ́ ètò kù tí ó tún ṣe. So ara àdúpẹ́ wa náà ló náà lè ti ká kó gbogbo àwọn èèyàn jọ kí wọ́n bá wa dúpẹ́ ká sì ya ilé tí Ọlọ́run bá wa tún ṣe ká yà sí mímọ́ ní ọjọ́ náà. Ẹ tó ti bí lẹ́nu ẹ̀yìn bàbá wa pé ilé ọba tó dó ẹwà ló bù sí o, torí pé ààfin Akéré tásìkò yìí wọ́n ní yóò tó dúró sí lọ́jọ́ náà. Kí lẹ lè sọ nípa àwọn tí Ọlọ́run yíyò láti sọ ààfin yìí di eléyìí tó fẹ̀ gbẹ́kẹ̀gbẹ́ ti àwọn ọba aládé gbogbo ní ìlú àgbáńlá ayé tó dùn ún wò tó dojú rí tó sì rí rí. Àdúrà mi ni wípé Ọlọ́run lè jí ọ̀rẹ́ yìí láéláé
gbogbo ẹnikẹ́ni tó lọ́wọ́ nínú tí kún ṣe àfihàn yóò dára fún wọn kalẹ̀ àwọn ọmọ wọn ga jù wọn lọ wọn ó sì sórí ìwọ wà pẹ̀lú. bàbá kó ló di pé àmọ̀ lọ kí lẹ lè sọ nípa àwọn olóyè gbogbo níbi tó ti bẹ̀rẹ̀ àti ibi tó dé tí wọ́n bá bàbá wa kiri ṣe ìgbìmọ̀. ìfọwọ́sowọ́pọ̀ náà ni ó jẹ́ kó ṣeé ṣe tí a bá gbé sókè táwọn kan bá ń rẹ̀ níbẹ̀ kò lè ṣeé ṣe gbogbo ìtàn bí ò lè ṣeé ṣe. Tí olóyè wọn ṣe gudugudu méjìlá mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n àyà púpọ̀ lórí iṣẹ́ yìí torí pé kò sí ìpèkápè tí wọn ò fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa ìyẹn gbogbo aráàlú àwọn èèyàn tọ́lọ́mú bùkún ìṣiṣẹ́ ò àdúgbòlọ́wọ́ gbogbo wọn pátápátá láìpẹ́ nìkan àwọn tí wọ́n ronú pé jíjó lọ́yẹ náà àdúgbòlọ́wọ́ wọn torí pé bọ́lá ìbá ti di ògbólógbò sí tí ìbá ti ṣe é wò mọ́ ó sì wá bí fún owó tuntun láì. Ìrìnà tí mo kọ́kọ́ sínú ọbẹ̀ kò sí bẹ́ẹ̀dì kò sí kankan kò sí péètì èmi fúnra mi ní gbogbo tí mo kó àgbẹ̀tọ́sì kúrò bẹ́ẹ̀ tí mo fi long span tí mo fi mú fún ìgbà yìí. So everybody gbogbo wa lájọ ọwọ́ tì lọ́tẹ̀ ká àjọṣe kò fi bí kò ṣe rí ọlọ́run ṣeun àdúgbò lọ́wọ́ ọlọ́run àdúgbò lọ́wọ́ àwọn èèyàn rere tọ́lọ̀ ń lò. àwọn wo ni àwọn retí lọ́jọ́ sátidé ọ̀sẹ̀ yìí ìyẹn ní ogúnjọ́ oṣù karùn-ún ọdún 2023 tó pé wọ́n yẹ̀ ní Ìkirè wá. iṣẹ́ sì tún kù tá a fẹ́ ṣe gbogbo àwọn àga nǹkan kàkà nílò níbẹ̀ a ti pe àwọn èèyàn kan nìkan tí wọ́n wà á tó gbọ́nwọ́ sáwò kí a lè rí àga ìlúkù àgbà bẹ́ẹ̀dì gbogbo tó yẹ ká lò ká máa lò ń bẹ̀. Ọlọ́run jẹ́ kí gbogbo wọn lè olówó pàlọ àti àbọ̀ wọn mọ́ sí eré gbogbo àwọn tó bá bùkún wa Ọlọ́run ó bùkún àwọn náà. Ó tó di pé a mọ̀ lọ pátápátá lórí ètò yìí fún ti tòní ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú ọba aládé ọba kábíyèsí ọba Ọlákídé Fàlàbí Ọlámbẹ̀lé ìkẹta Ìkirè tìlú Ìkirè bàbáwò ẹ bá wúre fún gbogbo tí ń jẹ́ ọmọ ìlú Ìkirè lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà àwọn tó ń bẹ ní orílẹ̀-èdè Nàìjíríà ní àwọn tó ń bẹ lókè òkun tó kó ìgbà tẹ́ ẹ bá ń pè wọ́n ní ọmọ ń jẹ yín. Lórúkọ Jésù mo gbàdúrà wípé gbogbo àwọn ọmọ ìlú Ìkirè pátápátá gbogbo wọn ó ṣòrí ọkàn wọn balẹ̀ níbikíbi tí wọ́n bá wà ọkàn wọn balẹ̀ ó ṣe ọ̀dá o òsì ọjáde tó ń lu ìmọ̀ pálásẹ̀ òsì jáde tó ń lu àwọn ọmọ kan wá bí lánàá láti Uni Ọ̀ṣun Ìkirè campus wọ́n ní àwọn fojú sílẹ̀ àrí wípé ọmọ Ìkirè pọ̀ ń bẹ̀ ní Uni Ọ̀ṣun ti Ìkirè wọ́n gbọ́ látòrí owó wọn pọ̀ sọ̀rọ̀ pé àwọn ọmọ tí ọ̀bá ní owó lọ́wọ́ ló ń lọ Federal University. So State University owó tí wọ́n gbé pẹ́ẹ́lí bí ẹ̀jú ti ilé lọ Ọlọ́run Olódùmarè yóò bùkún àwọn èèyàn ìlú yìí wọ́n yóò rí tówó ṣe Ọlọ́run ó ṣàánú wa ìlú yìí torí pé ọrọ̀ ajé wa tẹ́lẹ̀ ní kòkó òṣìṣì mọ́ so ọrọ̀ ajé wa òun náà ní gbogbo ọmọ wa tá a ti tọ́ tí wọ́n wà káàkiri àgbáyé Ọlọ́run Olódùmarè kọ́mọ́dé ó wọn wá bá wa ní wọ́n sórí ilé wálé Jésù Olúwa wa. Àmín 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 ló kọ Jésù. Adúpẹ́ ní ọwọ́ Ọlọ́run báwọn àlọ́rẹ̀ tó bá dùn kì í jẹ ìyẹn tọmọjọmọ bá dùn rẹ̀ ilé ìwé oúnjẹ tó bá ti ń di mọjọmọ fẹ́ kú ó ti ń di bá mi nà ọdẹ màá bẹ̀ ìpé ìpéjúlẹ̀ àlàáfíà ìpé ìpéjúlẹ̀ àlàájẹ̀lẹ̀ tó ti ń kọjá ìpé ìpéjú ó ti ń di sí ò sí nǹkan. Awókọ́ àríti lónìí ògùn ìdájẹ́ àbáwá kábíyèsí ọba Ọlákídé Fàlàbí Ọlámbẹ̀lé ìkẹta Ìkirè tìlú Ìkirè ọba ọ̀mọ̀wé ọba olóríire ọba olóríire àti ń bá fọ̀rọ̀ ìgbèmí torí ọ̀rọ̀ látàárọ̀ aṣẹ́wọ̀n ìgbẹ̀yìn ìyẹ̀tẹ́yìn wá nípa ní Káríayé rédíò TV.